softly, make you take jeje. Softly, softly, oh, make you take jeje. The matter for ground, it pass my mouth. If arabale, she Marital. I say it pass my mouth, oh, you tell where you start. Hello farabale, cause she Marital. Lola video. American video. Low your video. Mo ti sọ fún ẹ pé American video ni mo log. Mo yọ ọdún tí mo lò l'Amẹ́ríkà o. I say softly, oh, softly, take jeje. What's up for ground? What's up for ground? You tell where you start. You pass my mouth. She Marital. He pass my mouth. Fi, o máa need láti máa lọ sọ́dọ̀ àwọn cousins wa nísìn. Cousin wa o. Ọ̀dọ̀ àwọn ọmọ mi Sarah tó wà ní next estate. Daddy àti mommy ńkọ́. Kí ló ṣe wọ́n? Nǹkan kò ṣe wọ́n. Kí ni mo wá fẹ́ lọ ṣe lọ́dọ̀ àwọn Sarah? Because it is very important kó kúrò nínú ilé nísìn. And make sure pé o padà wálé until tí mo bá wá bẹ̀ tí mo wá mú ẹ. Ṣó ti gbọ́? Let's go. Wait! I'm not allowed to take my piano. Gbèrò kí ló ń ṣe yẹn? Kí lè tó yan wedding ring lọ́wọ́? Ó ti ní mi lára, ọwọ́ yẹn ń dùn gbé gungun bẹ́ẹ̀ lọ́wọ́. Wedding ring ti ní ẹ lára. Ó ní ìwọ lára bí kí ló sọ? Gbèrò, ó fẹ́ rí wèrè. Okay. I need some money. Thank you. Tá bá ti ń fi àparí iṣu wọn àlejò, ilé ṣetán àti lọ ni. Good morning, mommy. Good morning, daddy. Good morning, ọkọ mi. Ọmọ olóríire. Alálùbáríkà ọmọ. Let's go. Gbèrò, ó lè ṣe yẹn. Wàá fi ríǹgì yẹn sọ́wọ́ padà ní bí bẹ́ẹ̀ kọ́. Máa bẹ́ ẹ náà tó. Èṣù lòun fẹ́ bẹ́ ẹ jẹun. Òun sọ pé wá ń bí níbo ló lọ? 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 Fi ọwọ́ kàn mí. Fi ọwọ́ kàn mí. Èmi kan ṣe tó wò má bẹ́ ẹ náà. Níbo ló lọ? Ó lè lọ. Aunty Bim. Mo mọ̀ pé mi ò like máa tójú bọlé. Èyí náà lè máa sọ pé ẹni tójú bọlé mọ bí ọbẹ̀ gbẹ́dùn. Ó tójú bọlé títí wọ́n domi pọ̀ mọ́ sí lórí. Mi ò dẹ̀ fẹ́ kó domi pọ̀ mọ́ lé mi lórí. So now you're using my words against me. Ìdí tí mo fi ní kó lọ sọ́dọ̀ àwọn cousins wa ni pé a fẹ́ láwọn àlejò kan. A fẹ́ ṣe meeting pẹ̀lú wọn. Meeting àwọn àgbàlagbà dẹ̀ ni. So you don't have to be there. Ṣó ti gbọ́? Ṣé mi ò wá lọ́pọlọ lórí ni? My darling, of course ọlọ́pọlọ lórí, ṣùgbọ́n ọpọlọ ọmọ kékeré ló wà lórí ẹ̀. Meeting tá fẹ́ ṣe is rated 18. Àwa náà máa pé 18 lọ́jọ́ kan. Tó bá ti pé 18, ọ̀rọ̀ tí ó kàn ẹ́ òun ni kó máa dá sí. Já lọ́jọ́. Aunty Bim, mo gbàgbé piano mi sókè. Ẹ jẹ́ sáré lọ. Ẹ̀rẹ́ tó fẹ́ dá sọ́rọ̀ àgbàlagbà. Ṣáà dáhùn kó jẹ́ ká lọ. Mo ti gẹ̀ ọ́. Hello, sir. Ṣé Christian ni ẹ ni àbí Muslim? Christian ni mí, sir. Àwọn máa yí sí fún ẹ láti lè get àwọn ingredients wọ́n máa lò fún ẹ.
ṣó ti sọ fún wọn ṣá. pé kí ni yẹn sà. mo ṣe máa bẹ gẹ́ẹ̀tì òwú tó ń fi sí òkú nímú pósí àtàṣọ white. ẹ jọ gbogbo àwọn materials yẹn tá a lè fẹ́ lò fún sà. ìwọ ni of course. kí ló dé. because eré òṣì tó ń sáì kò lè pẹ́ kó tó kú. òun sá eré burúkú òun speed bọ̀ ó kàn ń ṣe bí gbà tó yẹ pé wọ́n ti sọ fún ẹ pé kò lọ kú kò sí nǹkan tó lè sọ fẹ́yàn wàdé since tó ti accept yẹn time tí o gbé mi kọ́ ló máa lọ kú wà lọ we go and die alone àbí kí ni gbogbo dáadáa yẹn Amẹ́ríkà mo gbé Amẹ́ríkà fún àìmọye years kò sí àwọn ọlọ́kadà Amẹ́ríkà ó ní bọ́ ṣe ń wà orí tí yín ti dàrú torí ẹnìjọba ṣe sọ pé wọn máa condemn yín mí wà aráàlú nídìí yín láti lè débi kan from one place to another but ó lọ sí ìwà òṣì tẹ̀yìn hù kò lè jẹ́ kí gọ́fìmẹ̀ntì accept yín meanwhile òṣì lẹ̀ ń ṣe yẹn torí pé ẹ̀fẹ́ fi fìyà jẹ aráàlú nídìí yín but ẹ ò níwà gidi lára. bàbá ẹjọ mo fọlọ́ bàbá ẹ̀yẹn jọ ẹ má roku sí mi o. ó ti roku síra. báwo mo dáyé tẹ́ ẹ roku sí mi báyìí. no wọn kì í fi èjì kú wèrè ọmọdé lè kú àgbà lè kú èmi ò pẹ̀lẹ́ tó máa kú ni mo sọ fún ẹ ńgbà tí o gbé mi lọ sí meeting tó fẹ́ sọ family meeting tí mò ń lọ tó fẹ́ sọ di burial meeting ṣé wà nìyẹn tí n bá sọ̀rọ̀ sí i ṣé kò dáa. bàbá tẹ́lẹ̀ mi bá pọ̀ ju ẹ máa sọ fún mi ni. kò ní dáa fún ẹ wèrè ìwọ tó accelerate àbí ìwọ tó ride ojú ẹ fọ́ o mọ̀ pé speed yẹn pọ̀ ṣé mi ni mo gùn ni. ó yẹ ṣe ń dúró de kí n sọ fún ẹ o mọ̀ bóyá èmi náà ponú kí n má lè sọ gbogbo àjọ lọ kú wàá máa rojọ́ lọ́rùn máa tò sí ẹ lẹ́yìn olórí burúkú go on. ẹ má bínú sá máa ṣe jẹ́jẹ́. ó lọ ṣe ẹ̀dá bá fẹ́ kú òfin láti kú orí kákú tẹ́ òfin láti take decision ẹ̀. ẹ dẹ́ ń roku sí mi. o ti roku síra ẹ̀. ẹjọ́ tó lọ́dọ̀ fún ọlọ́ba tẹ̀lé. ó lọ ṣe ọmọ wèrè. sísá mi nǹkan tí gbèrò fi ojú mi rí nínú ilé yìí ó ti pọ̀ ju o mi ò lè máa sọ́tọ̀ tí bá ní kí n tẹnu bọ̀rọ̀ ilé máa bàjẹ́ o. ìyà yìí ti pọ̀ ju o ìyà yìí ti pọ̀ ju o orí mi ló máa dà fún ẹ ẹlẹ́dàá mi ló máa dà fún ẹ gbèrò. Kẹ́mi ní sùúrù gidigidi gbogbo ètò fẹ́ máa ṣe yìí wà necessary jẹ́ kí bàbá Líjò fi dénú tó bá dé àṣẹ̀ṣẹ̀ wa mo bá ifẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣàràgbàlagbà wájú ẹ̀ ní sùúrù náà. Make you take I say softly, oh, softly, take kí ló dé bàbá kí ló ṣẹlẹ̀ báyìí gan kí ló ṣẹlẹ̀ mo yẹ kọ́kọ́ ti fún ẹ kọ́kọ́ ọ̀run fún mi. mo ṣẹ̀ṣẹ̀ wọ́n bá ń gbọ́ ọ̀kadà kó tó máa nà ẹ lórí ọ̀kadà ni. máa nà ẹ pa kódà máa nà ẹ dọ́rùn ni mo sọ fún ẹ eré tó ń sáì ti pọ̀ jù ó ní iye ọdún tí mo lò lamẹ́ríkà ọ̀kadà Amẹ́ríkà ò pa mí ṣé ọ̀kadà ìlú yín bí ló máa pa mí orí ẹ̀ burú ni. bọ̀ bàbá kí ló dé ẹ ti ní kí n má sáré mo lè ti slow down ṣé mo sáré báyìí ni. ó rọ̀ náà tí wọ́n bá tiẹ̀ fẹ́ kú a calibre of me ó yẹ kí n kú pẹ̀lú decency ni ó ṣe máa jẹ́wọ́ ló máa pa mí tí ò ní sí good record. bàbá mi ò pààyàn rí o mi rẹ̀ ní pààyàn lágbára Ọlọ́run. ká ní mi ò ti travel mo lè kúkú anyhow wọ́n mo ti travel náà orí ẹ̀ bàjẹ́ ó fẹ́ bá record mi jẹ́ ni mo ní integrity ó ń ṣí èrè ni. ẹ gbàdúrà káwọn náà lọ náà. ó lè má lọ kí sọ̀rọ̀ yọ category of in travel. let me tell you tó bá ṣe báyìí tó ń gun ọ̀kadà tó ń speed báyìí ó ní pẹ́ kú ìjọba báyìí pé jẹ́ nìyẹn. bàbá mo ti gbẹ́ tó lówó jù yín lọ mo ti gbé eré kò dẹ̀ complain. mi ò fẹ́ eré ra máa lọ gently tá n bá wọ bí báyìí tó bá tún sá eré máa fún ẹ́ńblò ní parí. bàbá máa tẹ́ yín lọ́rùn. God bless you. ṣé ti gbọ́ máa tẹ́ yín lọ́rùn ẹ má jókòó sórí ọ̀kadà yẹn. mi tẹ́ mọ̀ pọ́ ọmọ tó da ní orí ẹ̀ pé wà á tẹ́ mi lọ́rùn àbí kí ló fẹ́ kí n ṣe báyìí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ wà lẹ́yìn ọ̀kadà yẹn sìn ẹ máa tì mí lọ níwọ̀n bá bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n sáré tó. orí ẹ̀ṣẹ̀ pé ṣe yín nìyẹn. orí ẹ̀ṣẹ̀ pé torí àwọn ará Amẹ́ríkà mi. farabalẹ̀ ìgbàdúrà kẹ́ kú bàbá. orí ẹ̀ṣẹ̀ pé mo rẹ́dí láti tiẹ̀ kára máa lọ gently kí n fi ọwọ́ ru spirit tí mo fẹ́ hàn ẹ́. bẹ́ẹ̀ ni. ju pé kí n kú kó òjijì lọ. bẹ́ẹ̀ ni sà. ìyẹn better now idiot. ẹni sùúrù. irú spirit tí mo fẹ́ máa rọra máa fi wọ̀n ẹ́ kódà mo lè tiẹ̀ débi tá à ń lọ. ó lò sí. Are you ready now? Yes sir, kò jìnnà mọ́ náà. ìgbàdúrà kí n ló kún yín lọ́nà. sori bó ṣe ra ń lọ bẹ́ẹ̀. owó àpárá ìsà. ẹ̀dùn náà. èmi tó ń gbádùn ara mi. ó dàbí pé mò ń ṣe èrè o. lọ́nà owó sà. ó sanwó fún ẹ ó gbé mi gẹ́gẹ́ bí èrò nínú àwọn ó ṣe máa jẹ́ mi ni máa tiẹ̀ débi tá à ń lọ. ẹni kí n má sáré mi sáré mo tún rọra rìn ẹ tún sọ pé èwo kí la fẹ́ fi tẹ́ yín lọ́rùn gan pàápàá bàbá. kò ní dá fún mọ́gàjì ilé yìí so owó tọ̀dọ̀ mi yẹn kó wéèsì àbí gbàtàgbẹ́ta bá dọ̀ mo sì máa sanwó fún ẹ
bàbá mi ì fi owó yín tó bá jẹ́ tọ̀rọ̀ olówó ni mi ì gbé yín mọ́ mi ì fi owó yín ẹgbẹ́ ẹ di owó yín mú. kí n bọ́lẹ̀ ìwọ ló lose boy ibi tí màá dé ò jìnnà mọ́ ìwọ ló lose. ẹ di owó yẹn mú. wọ́n ń ṣe báyìí lamẹ́ríkà ẹ wo ìdí ọtí oúnjẹ ló lose mi dẹ̀ ti ní pẹ́ débi tí à ń lọ o ẹ wo bọ́ ìbò ewé sí gbogbo energy ẹ dùn náà ó dàbí pé mi ni mo lose adé junction kan lẹ́ẹ̀kan àwọn ohun tó máa ń já ticket fún wọn wọ́n fẹ́ béèrè owó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sọ fún wọn pé kò sí change ẹ ló dádì ẹjọ́ ìyá mi ń lówó mo fún 1000 kò tí ì fún mi ní change nínú 1000 yé mo gbé bọ́ọ̀yì gbá mi ọlọ́run á gbà ẹ́ ọlọ́run máa gbà ẹ́ èṣùgbọ́n á gbà ẹ́ mo máa ríra mi kẹ́ tí mo rò pé bóyá mo ti cheat ẹ̀ wọ́n strong ń lù yìí àmọ́ ẹ bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ kí n tó padà sí Amẹ́ríkà ìyẹn ti máa ní chance àti lè lọ mọ́ kí ni gbogbo rà dáadáa yìí. ṣọ́ọ̀tì níbẹ̀rẹ̀ meeting náà sí ẹ lọ bá àwọn àjọ máa ṣe meeting. Fún mi lómi. Kó jẹ́ full cup of water. Get me immediately. Abakemi, ẹ máa wọlé. Stop greeting and stop shibing. What yẹn tó ẹ kó kí mi? Ọmọ yín hùwà tí ó dáa. Ẹ dẹ̀ ń wò. That's bad attitude. Daddy mi, ẹni sọ. Ìgbà tọ́mọ yín ṣe dáadáa. Kí lẹ́yìn sọ fún? Ọdún ni mo sọ torí pé. Agbẹ́gẹ́ ni mo dá àgbo òṣìkà. Proverb yẹn ò ṣe tèmi. Daddy mi, etí èsì jẹ́ kó sọ̀rọ̀ délé mi. Ẹ̀yin pọ̀ omi ni. Rárá sá o, omi wa ń bì báyìí náà ni sá. No, ó ṣe wá jọ omi Saudi báyìí. This is omi Semsem. Baba Lijo fi. But ṣé ti wá wà okay? No, mi ò wá okay. Actually, kí n tó débí, one idiot ọlọ́kadà kan ó ti frustrate me. Provocation yẹn ni mo gbé wọ bí. Nonsense. Mo dẹ̀ gbàgbé láti mú nọ́mbà ẹ̀, but mo ṣe máa target ẹ̀. Nonsense. Gbogbo provocation yẹn ó ti gba energy mi. Kódà ó ti affect stomach mi. Hello? Ọbẹ̀ olè yín ṣe sílẹ̀. Ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ lẹ́sẹ̀. Ẹ̀fọ́ rúwò. Ṣọkọ àbí tẹ̀tẹ̀. Ṣọkọ ni sá. Ṣọkọ yọkọtọ. Beautiful ẹ̀fọ́. Okay. Mi mọ bẹ́ẹ̀ ṣe ṣe. Lọ́rọ̀ iyán fún mi. Kó máa yẹ kó pẹ́. Go please. Go in time. Okay sir. Chef agbọ́dọ̀ sí. Ọmọ tó jẹ́ bẹ́ẹ̀. O lè mọ̀ àwọn tó yẹ kó train ní ẹ̀kọ́ sọ. Ẹja ìgbẹ́ tó máa ń yan ló ń jágbọ́dọ̀ in case of next time. Daddy mi, láì ṣe púnjẹ lè wá jẹ́ bí bàtẹ́ sọ̀rọ̀ yan àtẹ̀fọ́. Ẹ tún ní pé kìíní kan ẹ ti gbọ́ ẹjọ́ ọ̀tún ẹ ti gbọ́ tó ẹ ti ń dájọ́ ẹ ti ń gbèjà wọn yín. Will you keep quiet? Ṣé o rò pé tó bá jẹ́ pé wọ́n lo nírú attack tí ọmọ alálùbáríkà yìí ní o rò pé màá wá síbí láti wá waste time ara mi ni? Ìwọ tó yẹ pé àbá bá lọ̀rọ̀ tiẹ̀ bó ṣe ń wọ ẹran ni. Hello? Now gbogbo bí ọkọ ẹ ṣe ń ṣekúṣe tó sọ lórí fóònù. Wọ́n ní gan ní àfẹ́jí ìròyìn ò tá fojúbà. Mo fẹ́ kó repeat ẹ̀ with the mix of the family now. Ẹ wo Gbadé, nǹkan tí Gbèrò ṣe fún mi ó ti pọ̀ jù. Mi ò kàn lè máa sọ́tọ̀ ni ó ti pọ̀ jù. Stress tó wà ní trip tí mo lọ fún ẹ, mo explain fún ẹ, ó tún wá bíbá, ó tún disturb mi. Bí ṣe wà mo ṣe wà jet lag. Èmi kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ gan? Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Sórí bó ṣe sùn yẹn, rọra sùn bẹ́ẹ̀. Èmi á wá bọ́ sókè, màá máa ṣe o. Ìyà ló fi ń jẹ mí yìí o. Nǹkan tó ń ṣe fún mi Gbèrò kò dáa o. Ó mọ̀ pé àwọn kì í ṣòkúta o. Kò dá báyìí Gbèrò. Èṣù wọlé dé ọba yín lálejò.
feminist agenda. ò gbádùn ẹ ta ló ń gbádùn ẹ nígboro tó ń lọ ṣàṣedànù ìwọ yìí ń bọkùnrin jẹ́ ni ìwọ yóò kí n ṣe ń ta lè pè lọ́kùnrin gidi aláṣedànù ọkùnrin ọlọ́run ló mẹ́rin tó fi jọ́ ń léyìn 0.5 man ṣùgbọ́n ọkùnrin tó máa ń pè bẹ́ẹ̀ ọkùnrin tí ò jẹ́ nǹkan kan òun náà máa ń pè bẹ́ẹ̀. but agbo máa kọ́gbọ́n o. wọ́n ní bíbí irú ìṣe fowó rà. exactly. gbogbo òbí kọ́ ló gé òbí gidi ọlọ́run jẹ́ kọ́mọ wá tí rere jáde. yes. ṣọ́ra yẹn sìn mo sọ mo ní tí mo bá fẹ́ fẹ́yàwó ìṣọkùnrin ní ìṣobìnrin ni kó máa wọlé ibi tó ti fẹ́ fẹ́yàwó. kí ló tẹ̀ gúgú ẹ̀kẹ́ tó fẹ́. kó má pàdé àwọn aláǹgànná ẹ worú bàbá yẹ ẹ ní sense. àánú mi sọ́ọ̀rì láti sọ ẹ ní sense because gbogbo ọ̀tẹ́ ẹ̀ sọ pátápátá wọ́n pè yín kan wá tún nǹkan ṣe ẹ̀dẹ̀ ń gbogbo nǹkan ẹ̀dẹ̀ ń bàjẹ́ ṣé ibùjókòó lè rà fọmọ yín ni àbẹ́ ẹ̀ ń bá tọmọ yín jẹ́ ọmọ tó tún wá ní làákàyè tó ní ọpọlọ tó tún kọ̀rẹ́ẹ̀tì yín pé ń tẹ́ ẹ̀ ń sọ kò ń ṣe nǹkan tó bójú mu ẹ̀ tún mú ọmọ ọlọ́mọ ẹ̀ tún yẹ̀yẹ́ ṣé ẹ̀ ń tún tẹ́lẹ̀ ìṣe ni àbí ẹ̀ ń bàjẹ́ ṣe bọ́n àgbàlagbà máa ń tọ́ ọmọ sọ́nà ni. àtúwítọ́ ẹ̀ sọ̀rọ̀ bálabàlá ẹ̀ sọ lẹ́ni ẹ̀ tí nǹkan wá kọ́mọ ẹ̀ jẹ́ kinní kan á ti lọ bòmí kọ́mọ ẹ̀ ń ta ọmọ ẹ̀ tá ọ̀rẹ́ yìí bá ń ta ọmọ wọn náà lọ ta tiẹ̀. mo bá yín dúpẹ́ pé òyìnbó fún yín ní visa. kò fún mi ò lọ lómi nídìí lóyìnbó nàìjíríà ti wá ìyá sórí rẹ. ó bẹ́tà kẹ́ máa mú un tó bá yẹ pé amẹ́ríkà ni ẹ̀ ń sọ̀rọ̀ sí àná báyìí. aláwo. bó jẹ́ jọ christmas wọn á gbọ̀n yín dá. arẹ́bìnà lẹ́yìn ọjà arẹ́bìnà náà nìyí. dádì mi
Hey, calm down pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí now. Ẹ tún wọ́n síwájú eléèdẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ ti ẹ jẹ́ kókó sọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ dẹ́gbẹ̀ta ló fẹ́ wí ni o bẹ́ẹ̀ dẹ́gbẹ̀ẹ́dógún ni o bẹ́ẹ̀ dẹ́gbẹ̀fà ni ẹ mọ̀ ẹ jẹ́ kí eléèdẹ́pẹ̀ẹ́dẹ́ náà kẹ́ má síwájú eléèdẹ́pẹ̀ẹ́dẹ́. Quiet Ṣọlá illiterate ni ẹ kí ló ń ṣe náà I travel out ó ń wọ́ọ̀rì ẹ̀ láti mo ti travel out mo ti less social ó gbọ́ òṣètẹ́lẹ̀ yìí ń sọ yìí ṣọ́wọ́n pé ní Amẹ́ríkà ní negligence ni ó yẹ kó lọ ẹ̀wọ̀n ní straight kéèyàn máa fi oorun kó máa fi dun ìyàwó ẹ̀ adẹ̀mbáwí ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ bí. Daddy mi calm down now èdè pariwo Amẹ́ríkà látàrọ̀ ṣé ní president Amẹ́ríkà ni. Amẹ́ríkà ò ní tolerate o. Kí ló ṣẹlẹ̀ tẹ́ bá travel nǹkan ẹ lọ sí Amẹ́ríkà oṣù méjì wọ́n deport yín after that kí ló wá ṣẹlẹ̀. Ìjókòó. Oṣù méjì yéé deportation rẹ o làákúrẹ́ abájọ Amẹ́ríkà burú tí atẹ́gùn yẹn bá ti fọ́ síyàn lórí báyìí téèyàn ò bá múra èèyàn ò lè correct mọ́. Ṣọlá God bless you as God bless America. Mo like ẹ gan. Inú ilé àná ni o ti gbé bàbá ẹ lulẹ̀ lẹ́ẹ̀kínní mo lulẹ̀ lẹ́ẹ̀kejì o tún fi dialogue jẹ́ kí n lulẹ̀ lẹ́ẹ̀kẹta. lásìlúlẹ̀ báyìí ẹ máa fọ́n ká pátápátá ni ò ní rí yín sà lásìlúlẹ̀. Hello yellow boy mo gbọ́ ohun tó sọ lẹ́ẹ̀kan nígbà tó ń sọ pé mi lójú 2 months lọ Amẹ́ríkà ó ní it shock you. náà ẹ̀yin kọ́ ló ń bá sà. Èmi kọ́ ló ń bá wí bàbá ẹ̀ ló ń bá wí. Mr. Negligence look at my face. Ṣé mi sà? Èmi ni. náà ẹ mọ̀ pé ẹ̀kan ẹ pè òun náà yẹ. No orúkọ tí ẹ̀kọ́ ní tiẹ̀ it shock you ni òun jẹ́. Okay sir. Tó sọ sí mi tí mo dẹ̀ grab. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Ó ṣe ló ń ṣe. Ó yẹ. Òun fi oorun dùn ìyàwó à ń sọ fún ẹ òun lè fúru kọ̀kọ̀. Ókè o kí ló ṣẹlẹ̀ ẹjọ́ rojọ́ ẹnu ẹ ò ká gbọ́ tiẹ̀ o. Yes sir. Ṣé mo lè jókòó? At your own risk. Kò ní kó bèrè mọ́ because it turned me to an entity nílé yín. Ìbálẹ̀ tó bó ṣe dọ̀bálẹ̀ yẹn gan mo lè má gbà lọ́wọ́ ẹ̀ sọ tó bá fẹ́ sọ. Ẹ má bínú sir. Wọ́n máa tọ́mọ mi kò ní gbẹ̀kọ̀ òun lọ rọ Kẹ́mi ò ń ṣe ọmọ gidi kò ń ṣe ìyàwó gidi lọ́dẹ ọkọ. No free láti sọ pé mi ò kọ o gbogbo dialogue ló free láti sọ bóyá mo kọ àbí mi ò kọ o free mo lè má kọ. Màá fún yín point yẹn ẹ̀yin náà wò lé ìta dé yìí kó tó wí kó tó fọ̀ àti pẹ́pẹ́sẹ́ àwọn ọ̀rẹ́ mi ohun tó ọ̀rẹ́ mi sọ àwọn ọ̀rẹ́ mi sọ pé. Because she has a lot of friends. Mi ní kó má lọ rẹ̀ but some of àwọn tó ń fira ìwé yìí àwọn tí wọn ò tó gan ní status ní ọjọ́ orí ọ̀pọ̀lọpọ̀ wọn tí marry. Kí ni proof ẹ kí làwọn points tó rí tó fi gbàgbọ́ wípé kò reliable gẹ́gẹ́ bí housewife. No daddy ẹgbẹ́ yẹlẹyẹ àwọn tó ti marry òun ti status ẹ ti change a máa sọ pé àwọn obìnrin 21st century àwọn ìyàwó ìgbàlódé ayé ò rí bákan mọ́ ẹ máa wò lẹ́ni tó mọ̀ pé family boy wọn tó wọ̀ ẹ gbẹ bóyá yọ bọ̀bọ̀ tó ṣe ẹ wò ṣé aṣọ kan ni mọ́mí wọn ṣé mọ́mí wọn fine báyìí. jọ̀ǹgbọ́n ìwọ road kí n wo ìmúra tí ọkọ ẹ sọ pé kò dáa. Stop the rolling is enough. So dressing lè yóò dáa o fẹ́ kó máa dress bí ìyá ẹ ṣe dress yìí. Dọ̀ndún ni ẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ dọ̀ndún ni ẹ́ tó bá gbá sórí ó mà ṣe owó ọgbọ́n ni mo já sí ìgàn ọlọ́run I travel wà àti yẹ ó affect yàn. èmi nìyẹn o. tó bá jẹ́ Amẹ́ríkà níyàwó ilé ti dress báyìí tó fẹ́ jáde ọkọ ẹ̀ ó gbọ́dọ̀ ọ̀gẹ̀ kó dẹ̀ tún kiss ẹ̀ failure to do so ìyàwó yẹn tó bá observe pé ọkọ òun rojú ó lẹ́tọ̀ọ́ àti lọ report any station kọ́lẹ̀ sọkàn ẹ̀ sí jail lamẹ́ríkà especially ní area o lamẹ́ríkà o tí rẹ̀ ti máa ń ṣẹlẹ̀ o ní Manhattan ní New York. baba Manhattan ẹ lọ lẹ sọ di Manhattan. is it Manhattan? Yes, correct. Yes o lè lo méjì Manhattan tó gbé New York ni wọ́n ti máa ń jẹ́ bẹ́ẹ̀ so òun correct Americana bí
You are silly. Ẹ wò dáàdi mi ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ ṣàtẹ̀jẹ̀ ká rí ọ̀rọ̀ ìkárí yanjú. Ká kó lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ náà. A lè rí yanjú. Torí ẹ̀yin tó bá ti rí ìmúra bàbá ẹ̀ bó ṣe jókòó bó ṣe ró dẹ́dẹ́ ẹ tí mo pọ́n náírà ọpọlọ díẹ̀díẹ̀. Ẹ̀yin ni ká wá tẹ wọ́n má fà mí o ẹ̀yin ni ká wá múra kó tó di pé ó máa jù báyìí lọ. Káyé wọn tó máa ta jù báyìí lọ bí gúgúrú ẹ tètè tọ́jú wọn o. Wọ́n máa ń rún ọpọlọ o. Wọ́n lárùn ọpọlọ o. Nígbà mo ti rí ìmúra wọ́n ti wọlé báyìí mo ní bàbá yìí ti ní problem. Kọ́lọ̀ aṣọ tó wọ̀ pink ó jẹ́ kọ́pọ̀lẹ́ pink padà. Daddy, mo mọ̀ pé ẹ like cruise gan. Ẹ jẹ́ ká stop cruise. Mommy, please. Ẹ jẹ́ ká stop cruise. Ohun tó gbé yín wá tẹ̀ dídì wá. Kókó ẹ jẹ́ ká sọ. Èmi ni cruise àbí? Ní ìjọba pé mo mú loud. Wọ́n gbọ́dọ̀ súnmí fúnrú wèrè báyìí mi ni máa ti pẹ́ dànù. Wà á ti kú. Ọ̀rọ̀ èmi àti ìyàwó mi wàhálà tó ń ṣẹlẹ̀ la fẹ́ sọ. Now, ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọkùnrin, ẹ gbọ́ perspective mi. Ẹ mọ̀ pé kẹ́ tó kó ara tí náà bọ̀ máa. Baby, how are you? Wo mo ti ń bọ̀ wálé o. In the next 2 hours, wá pọ̀ jù 3 hours, màá délé. Bá mi ṣe oúnjẹ sílé o. Yeah, please, jọ, ebi ń pa mí. And guess what? I have a surprise for you tonight. Really? I can't wait to see you. Báwo máa bẹ́ẹ̀ sí favourite sílẹ̀. Okay. Make you say come jeje. Softly, make you say come jeje. Myself for ground, it pass my mouth. E farabalẹ̀, e ṣì máa ríran wò. It pass my mouth. It's a way it starts. E farabalẹ̀, e ṣì máa ríran wò. Wàhálà dé, palava dé. E farabalẹ̀, ẹ ṣì máa ríran wò. Tí ń bá lómi ń jóná o, ó yá ẹni ń kérù ẹ̀ wá sẹ́. Ẹ ṣì máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ o, àtàlátà. Ẹyẹ ń bẹ lápò àùtí o, ẹ ṣì máa gbọ́ wìrìwìrì. Ohun ojú mi rí o, máa rò, máa wí máa rò fáráyé. There is a fire on the mountain. You better be careful. Ẹ má fi iná sórí òrùlé sùn, kí lè má bàa jóná. Softly, make you say come jeje. Softly, make you. Madam, ẹ jẹ́ ká wá máa lọ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa lọ. A máa padà wá ńjọ́ mi. Ẹ má ṣe nǹkan tẹ́ ẹ ń ṣe lọ. Ẹ farabalẹ̀, ẹ ṣì máa ríran wò. It pass my mouth. Kí ló ṣe é tó fojú rò? Kí ló yẹ tó wú? Ṣé ti set table? Table, mi ò mọ̀ pé ó máa tètè dé. I knew it. Mo pè é over 4 hours ago. Mo ní in a couple of hours máa dé. Ó wá pẹ́ jù 3 hours máa dé. Now over 4 hours tí mo ti pè é, mo dé, ó wá ń sọ fún mi pé èèmọ̀ kí n má tètè dé. Ṣọ́bìnrin ni wọ́n iṣá àbí sọ wọ́n ná. Kí lè tó wá ń bínú tó ń pariwo tó báyìí torí oúnjẹ. Bí wàá fẹ́ jẹun lọ ṣe fún ara ẹ̀ ń gbà. Mo ń fẹ́ fún mi ìjẹun rí. Lórí oúnjẹ tí mo fowó mi rà sílé, tí mo stock kitchen. Ẹ jọ̀ọ́ kí wá ní essence kí ni reason tá à ń stock kitchen fún? Kí ló dé tá à ń ra food stuff sílé? Nígbà tó jẹ́ pé Monday through Friday ó ti sọ yẹn dé bákan. Náà mo ti di ọkọ ìyàwó olóúnjẹ on the go, fast food bí iye ń lọ branch and grab ni mo ń ro oúnjẹ Monday through Friday. Weekend tí n tún máa wà nílé mi tún lè jẹun nínú ilé mi nínú jẹ ìgbà tí mo wà lápọn gan ó bẹ́tà. Mo gbèrò 21st century la wà yìí o. Yes. Ó ń ṣiṣẹ́, mò ń ṣe iṣẹ́. Láti Monday títí di Friday ni mo fi ń ṣe iṣẹ́. Saturday tí mo ní fúnra mi láti relax láti take care ara mi. Wàá tún máa pariwo ṣé o fẹ́ kíkùn mi máa tóbi ni. Ẹni tó bá fẹ́ jẹun kó lọ tọ́jú ara ẹ̀ o. Kí ni nǹkan yẹn gan-an? Ìyàwó ló fẹ́ o, ò ra ẹrú.
a ní pé òun ìyàwó 21st century òun independent woman nílé ọkọ pé mi rẹ́rú ìyàwó ni mo fẹ́ mi ò rẹ́rú ẹjọ́ ta ló mú ẹ lẹ́rú. Gbèrò ẹni tó wà lẹ́wọ̀n mẹ́ni tó ń ṣe tòun gbogbo nǹkan tí mò ń ṣe ìtúrè títí ẹni kí n lè keep fit kí n look nice ìtúrè títí ẹni mo ṣe ń ṣe gbogbo eléyìí ṣé o mọ̀ pé tí mo bá ń lọ ń tà tí àwọn ọ̀rẹ́ ẹ̀ bá rí mi as in wò mí náà tó bá rí mi wá lè gbé oríyìn fún ẹ pé o kú ìtọ́jú o tọ́jú ìyàwó ẹ̀ dáadáa tí mi ò bá tọ́jú ara mi báwo làwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe fẹ́ yìn ẹ pé o kú ìtọ́jú mi ẹ̀rẹ́ mi sista ṣé a tó fọtí fún ẹ. wọn bí bàbá ẹ rí wàá gbé 40 fún mistake mo gbà pé mi ni mo bí ẹ báyìí kí n ṣe sọ ṣọlá jẹ́ kó rí ẹ pé o wàá gbé 40 fún ta ni. ṣé o sórí ẹ pé ṣá wọ́n fẹ́ keep fit wọ́n fẹ́ keep nice káwọn ọ̀rẹ́ rí ẹ kán gbóríyìn fún ìyẹn ló wá ṣe ilé ọkọ ok àwọn ò sí ilé ọkọ àbí àwọn ò tọ́jú ara wa ọ̀rẹ́ kan ọ̀rí wa kó ipò ọkàn tọ́jú wa báyà bí. ṣé gbogbo tó sọ yẹn kò make sense ni. ok dúró ná ṣé nísìnyí ó kí gbogbo nǹkan tó ń ṣe èmi ó fi dúró sílé ọkọ ẹ ṣé where are your morals where are your values gbogbo nǹkan tó kọ ẹ tó yẹ kó exhibit ní ọkọ dà decency ẹ̀dà moderation ẹ̀dà ń bọ̀ ló wà kí ni gbogbo òṣì tó ń ṣe yìí ok so gbogbo nǹkan tó ń ṣe ìsinmi òpó fi gbélé ọkọ wọn tó bá wọkọ afẹ́yàwó mi á lé ẹ̀dànù síta I don't care. wọn bí ìyá ọkọ ẹ̀dá sorry please. ẹjọ́ pọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ pẹ̀lú Kẹ́mi because there are a lot of things ó máa ń ṣe ó máa ń shock you. This is bad. Gbẹ̀rọ. Yes, babe. Ọ̀rọ̀ wà. Okay, Ṣó mọ̀ pé iṣẹ́ mi ti wà demanding sìn kí n tó lọ sọ́fíìsì meeting traffic and all that so mo wá wò pé kí n béèrè lọ́wọ́ ẹ pé nínú iṣẹ́ ilé iṣẹ́ wo gangan ló fẹ́ bá mi mú ṣe. Kò yé mi. Yorùbá ni mò ń sọ mi ò sọ èdè míì ṣé abọ́ ló fẹ́ bá mi máa fọ̀ ni àbí aṣọ àbí ó fẹ́ bá mi máa gbálẹ̀ èwo gan ló fẹ́ bá mi mú ṣe nínú iṣẹ́ ilé yìí gangan. Wait, is this a prank? Are you trying to pull a feminist stunt on me? It's not about feminism. It's about equality. Ó ń ṣiṣẹ́, mo ń ṣiṣẹ́. Ó ní career, mo ní career. Ó ń face traffic, èmi náà face traffic. Mi ò dẹ̀ kí n ṣe full housewife. Yes. Ṣórí ilẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ó ń tẹ̀lé yìí kọjá. Òun wọ aṣọ, èmi náà ń wọ aṣọ. Wọ́n fabọ́ jẹun nínú ilé, èmi náà ń fabọ́ jẹun. So there's nothing wrong nínú pé kò mú iṣẹ́ kan ṣe nínú iṣẹ́ tí mo kà sílẹ̀ yìí. Because I just ṣe gbájọ́ ń lo gbogbo ẹ̀ náà ni now, babe. Yeah, there's nothing wrong. Come help her, which is irú abọ́ tó ń sọ ìgàn more often than not. Èmi ni máa ń fọ́n gbogbo wa. But why tó fẹ́ sọ di iṣẹ́? Why tó fẹ́ máa pín iṣẹ́? Why are you trying to make a career out of that? Pé and help ara wa. Àwa mélòó là ń gbélé? Látìgbà tí fìyìn ti lọ sí boarding school. Abọ́ tó sọ di bàbàrà yìí. Abọ́ pé èèyàn méjì jẹun èmi àti ẹ̀. Once in a while, tá bá ní guest. More often than not, your dad, tó bá wá, pé abọ́ èèyàn mẹ́ta. So, which is most times the minimum for, and me, so the bàbàrà ṣé bí ẹ̀ẹ̀kan abẹ́ méjì tó wá bọ̀ tó ló ti tó sọ pé ó máa ṣe kánná ó ṣe gbá ìyẹn ló ti di pé òun ṣiṣẹ́ ilé. Wo way forward nìyẹn o, equality ni o. Oh really? Oh yes. Equality. Ẹjọ́ equality tí wọ́n sọ ẹ̀ ṣé ẹ̀mí ẹ̀ gbé tàbá ní ká máa sọ̀rọ̀ equality ṣé ẹ̀mí ẹ̀ gbé now olóòní career mo ní career òun ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ jọ gbogbo àwọn responsibilities lè all the bills ṣé èwo ló ń fi owó ẹ̀ ṣe èwo ló ń fi salary ẹ̀ sọ́nù ẹ̀ tó bá sọ pé wọ́n mú bills gbá wọ́n mú bills àwọ̀ owó ná owó ilé àárín new rent owó kòkó bàbá aṣọ electronics everything school fees ọmọ èwo ló ń fi salary ẹ̀ gbọ́n bẹ̀ tó ní sọ̀rọ̀ equality sí.
Gbèrò Ọlọ́run ò ní jẹ́ kó pa mí pẹ̀lẹ́rìn. Jọ̀ọ́, báwo lo ṣe expect kémi máa fi salary ti tèmi kí máa fi gbọ́ responsibility ti tiẹ̀? Kò jọra wọn men, kò papọ̀ rárá. Kò jọra wọn kò papọ̀. Kò yí kú ọmọ. You know, you just talked about equality. So kò yí kú ọmọ. Ó ti ń yàtọ̀ tó ń sìn. Ó ti ń yàtọ̀. Ó dàbí o mọ tó ń sọ. Mo mọ nǹkan tí mò ń sọ. O mọ nǹkan tó sọ. Mo mọ nǹkan tí mò ń sọ. O mọ nǹkan tó sọ. Because aṣọ tó olè fọṣọ fẹ́. Ṣó fọṣọ mi rí ni? Kí ni mi ò fọ? Wàá fọ pillowcase wàá lọ fọṣọ. Èyí ò ṣiṣẹ́. Kò tán síbẹ̀ o. Ìjọ́ kan lówó sáfẹ́rẹ́ lọ́wọ́ mi. Ó yé mi bí wọ́n ti ń fẹ́yìn pressure látòkè. It's okay. I'm working on it. Káṣá sọ pé títí month end. Ẹ mọ̀ kó ṣe eléyìí ti parí. Ó ṣe eléyìí ti parí in 4 days time. So next month mo ń sọ. Okay, màá try. No, ó yé mi, bàbá ń fẹ́yìn pressure. Yeah, mo understand. Ọ̀gá agent, mo understand. Mo ti gbọ́. Ẹ ṣé. Kẹ́mi. Ó tiẹ̀ béèrè pé ta ló kọ̀ àbí kò tiẹ̀ ṣẹ́nu kúdúrú kò tẹ̀ fẹ́ dá sí ohun tí mò ń fà lórí fóònù látara. Ẹni tí ò lówó kì í dá sọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ owó. What do you mean pé ẹni tí ò lówó kò ń dá sọ̀rọ̀ o? What do you mean pé ẹni tí ò lówó ń dá sọ̀rọ̀ o? Kí ni gbogbo eléyìí? Àfi bíi pé ọ̀rọ̀ owó ìwú ṣàjòjì ẹ̀. Ó máa ti gbà tá ti wà lórí ọ̀rọ̀ owó ìta tí ń sọ̀rọ̀ owó lépele due and all that. Ó dẹ̀ ti rí pé wọ́n ti ń fún mi pressure because of a lot of bùkátà tó wà lọ́rùn mi gbogbo ẹ̀ ó mọ everything mo ń communicate everything pẹ̀lú ẹ̀. Anyway, ọ̀rọ̀ ilé yẹn nínú 1.6 million mo ti rí 1.4 million ó kù 200,000 and the pressure is so ó ti dé peak nsìn yá mi ní 200 yẹn sí ká sanwó tiwọn kó kúrò mbẹ. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ò ní 200,000 naira kankan tí mo fẹ́ yẹ o bó ló ti fẹ́ kí n ti rówó. What do you mean go ní 200,000? What do you mean go ní 200,000? Òun ṣe iṣẹ́ òun gba salary òun gba 350,000 naira lóṣù kí ló ń fowó ṣe kí ló ń fi gbogbo owó ìṣe o ní bùkátà kankan o dá sí ọ̀rọ̀ ilé o dá sí ọ̀rọ̀ pé à ń san school fee ọmọ wa o dá sí ọ̀rọ̀ maintenance ilé o dá sí ọ̀rọ̀ any utility bill o dá sí even mọ́tò ẹ̀gan tó ń lò o dá ní mechanic ẹ anything tó bá ti wà ní báyìí àti tó bá yẹ pé company ẹ ló service mọ́tò ẹ anything tó bá ti ṣẹlẹ̀ tí mo pe mechanic even sọ̀rọ̀ mọ́tò ẹ èmi ni mo tún máa fún mechanic lówó láti ìgbà tẹ́mi àti ẹ ti marry mi ìgbà wọn náírà lọ́wọ́ ẹ̀rí kò tí wọ́gùn òtí ẹ̀ lo initiative pé ọkọ mi ọrùn tí ó ti aṣọ́run àti wọ́n ti try pé kò tiẹ̀ lo initiative kò support financially kò ṣẹlẹ̀ rí kí ló ń fowó ṣe náà. Nǹkan tí mò ń fi owó títí mi ṣe ó wà personal sí mi. What do you mean kó wà personal? What do you mean ṣé gbogbo tó wà personal sí ẹni ṣé gbogbo tó wà personal sí gbogbo tó wà personal sí gbogbo tó wà wà kàn máa fowó mo rí tàgì aṣọ lọ mo rí tàgì aṣọ tó rà 400,000 all this man aṣọ 400,000 naira who are you to fẹ́ aṣọ 400,000 ẹni tí ò bá tó gẹ̀lẹ̀ tẹ̀kẹ́ ó mẹ́fẹ́ náà yọ òun ra aṣọ ẹyọ kan tó ju salary ẹ lọ ṣé first lady ní ẹni àbí kí ni aṣọ 400,000 naira what's that now. ohun tí ojú mi ń rí òun nìyẹn. Daddy, ìyẹn ọ̀tẹ̀ ní kí n bá ń ṣe ti rẹ̀. Ìyẹn òṣìwò ta ló fẹ́ jẹyán bí báyìí ta ló wá rí èèyàn nírú situation yìí ṣé dáàbò mi kàn sọ pé àwọn fẹ́ jẹyán ni. ẹ lò ṣọlá kí ni iyán tí mo fẹ́ jẹ àti discussion kí náà fi affect ra wọn. dáàdì mi ẹ fẹ́ jẹyán. mo sick tẹ́lẹ̀ ni àbí mo sọ fún ẹ pé oúnjẹ ò lọ lẹ́nu mi ṣe ní jẹun. ẹ lò yàrá tí máa ń sùn tí n bá wá sílé yín bí ṣó wà ní ṣíṣí. Bẹ́ẹ̀ni sir. Tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ kọ́ so torí mo láti wọ tọ́ílẹ̀tì lọ́sìn kí n lọ offload ohun tó ti wà nù mí tẹ́lẹ̀ kí n lè create space fún iyán tó ṣe yẹn. Thank you. Kẹ́ lọ bá mi tán AC tán gbogbo ẹ̀ torí bẹ́ẹ̀ yẹn ni mo ti máa jẹun. Coming out from the toilet straight to the food. Daddy ẹ lè jẹun ní dání. No mi ò use mọ ká jẹun ní dání these days torí mo ń ṣe prayer kan lọ́wọ́ ó máa fẹ́ affect ẹ. Please, lead me to the room again. Daddy mi ṣe ayé lè ṣe ìbàdí. No, mo ti kọ́ lọ ọkùn. Ṣé bàbá kangaroo? Ayé kọ́lẹ̀
tẹ̀ ń jẹ yìí ẹ lọ jẹ́ sórí bíi tèdè ṣe ti gbọ́ ó wà lára yín. ọ̀dà mi ẹ kú àtẹ̀mọ́ra o. wọ́n mọ̀ ìdíyà ọ̀rọ̀ bàbá yìí ó nídìí àfojútó o kékeré là ń pè ó ti ń dín ńlá o ẹ fojú tó wà bá yín ó ti gbọ́ nǹkan tí mo sọ fún yín sórí wọ́n tiẹ̀ bàbá yìí ń ba yí ẹ̀ jẹ ni kò tún tiẹ̀ ṣe ó lọ tó ìrà rẹ̀ rò gbogbo tẹ́gbọ̀n ẹ̀ bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ni o ọkọ wọn ń ta o ayé ìjọ́hun ni me and my husband láyé ẹ̀sìn o fẹ́ gbọ́ mi ọkùnrin kan pẹ̀lú obìnrin 20 àbí 30 ni o ti gbọ́ oníkálùkù ló ń wá bí tó máa ṣẹ́rù ẹ̀ sí tẹ́yàn bá wá sọ síbì kan tó bá torí ò bá fi orí pípẹ́ lò ó tó ń wòye pé òun lòun ní wàhálà wọn máa gbẹ́ ẹsẹ̀gbẹ́ last ni lọ́rọ̀ orí ààrẹ òótọ́ lẹ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ṣe mi ìṣojú yẹn lọ. ẹ jọ̀ọ́ má bínú gbẹ̀rún òjò má bínú má bọ́ọ̀rọ̀ ẹ lọ. ìyàwó mi ò fi owó ẹ̀ báyàn ṣeré owó tá a lè sọ yìí kò ní fi ṣe nǹkan tó wúlò àfi kó máa rárá kúra kiri kò wá support kò ní anything la ìrakúra yìí ní ìrakúra nothing vanities. gbèrò aṣọ wig cream tí mo fowó ra yìí mo try láti look good fún gbèrò ni. stupid báyà tó sọ yẹn o really stupid gan aṣọ cream kí ni gbogbo yẹn ṣé yẹn lè fi dúró ní ọkọ ni yes it's part of looking good but it's not a major factor for you. o lè dáná o lè ṣe anything ni o lè fọwọ́ bọ́kọ ẹ̀ lò o lè fi kankan bọ́kọ ẹ̀ lò kí ni wọ́n fọkọ fún wọn máa dálé ayé ìṣe mẹ́kọ̀ọ́ máa ń ṣọ wèrè kiri. Ọlọ́run fẹ́ look good o fẹ́ look good fẹ́lẹ́ dà rẹ̀ ṣé look good yẹn lèmi fẹ́ jẹ́ kí ìyàwó mi kò lè ṣe anything kò lè ṣe anything ohun tó gbé Bímbọ́lá délé yìí nìyẹn ìdí tí Bímbọ́lá fi wá gbé pẹ̀lú wa nìyẹn láti máa wá dáná fún wa torí ìyàwó mi ò lè ṣe anything a kò máa stock ilé jọ ní gbogbo ní a tún bú mọ́nú ilé a bàjẹ́ mọ́lé because kò lè ṣe anything kò sí o tó lè ṣe láyè ó máa jóná ni kó gbómi kaná omi á jóná ọ̀rọ̀ orin náà ló lé títí à ń ṣe inú à ń ṣe ló ṣe títí. dúró tí wo ni kẹ́mi pò tí mílìkì ti pọ̀ ju tí lọ tó sàn àbí tí ìdẹ wà nísàlẹ̀ bóyá mi ò tí ì pò pọ̀ ìsàlẹ̀ ló fi tíì sí ohun rẹ̀ kí lélẹ̀ kíre níbi kí ìyàwó mi máa di wig mọ́ra kiri bẹ́ẹ̀ mú gàrí nínú ilé wa irun máa wà nínú ẹ̀ kẹ́ ẹ mú omi lásán irun máa wà nínú ẹ̀ mo sọ kò gbọ́ bẹ́ẹ̀ náà ni ìyàwó mi ò ní respect fún anybody. bọ́dà mi àtúnjú dáadáa ní ọjọ́ thank you ó ní kó yọjú sí mi. àbí it's weekend mo kàn pé kí n wá bá yín ṣeré díẹ̀. that's good thank you. ẹ̀gbọ́n ṣé kò sí ṣá ẹ̀gbọ́n mi pé tí ń ṣe wàhálà jù ojú yín ṣò bákan ẹrù díẹ̀. bóyá torí pé mo ń try láti lose weight mo ń ṣe exercise trying to keep fit like you know. no ẹ lè keep fit but statistics wa yàtọ̀ ẹ má gbàgbé ẹ bá dẹ̀ ń keep fit náà jẹ́ ń jẹun déédéé ṣá ẹ má jẹun dáadáa o ẹ má lọ ní ulcer o. torí ọ̀rọ̀ oúnjẹ náà wọ́n yẹ ní kí n sáré drive ọ̀nù estate kí n wá nǹkan jẹ kó wọlé kájọ àti sáré wá nǹkan jẹ. ní weekend ẹ fẹ́ lọ jẹun níta ìyàwó yín ò dáná ni. ìyàwó mi ṣé wọn ò sí nílé nàbí ṣojú oúnjẹ rí ìyàwó mi ọ̀rọ̀ oúnjẹ wọn mọ̀ pé oníkálùkù ló níbi tó good sí owó àti oúnjẹ kò sí nínú bàtọ́ lọ́n tó content tó máa ní tó bá dáyé kò sí cooking bẹ̀ kò mọ anything tó bá ṣe ordinary tea lásán kó kọ̀ ṣe tea fún mi irun wà bẹ́ẹ̀ irun ni máa ń jẹ́ ńlẹ̀ kéèyàn jẹ́ hair vendor gan mi rò pé ọkọ hair vendor nílé ó experience irun tí mo respect kò sí nǹkan náà tí bá fẹ́ mọ mi máa rí irun bẹ́ẹ̀ anything orí table wa kò máa rí irun káàkiri irun everywhere
mo ti gbénu dọ́fíìsì wé file mo ṣí file irun ó kàn fún wa everywhere. láì ṣe ilé bàbá ẹ̀gbọ́n ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ó dàbí pé asu strike ṣì wà on Bímbọ́lá ó wà nílé so mi ń wò pé kí n pe Bímbọ́lá kó máa wá sóúnjẹ fún yín kó wà pẹ̀lú yín títí tó máa fi call off strike àbí ṣé ṣó make sense àbí kílẹ̀ rò. that's not a bad idea and she's a good cook. ṣe ti miss oúnjẹ wo jẹ́ kí Bímbọ́ máa bọ̀ ń bí. Wa used to mọ oúnjẹ ta now. Yeah. And àbúrò mi is a good cook in everything but right now jẹ́ ká lọ jẹun. Túnjí ìgbà wo ló dé báwo ni bó lẹ́ ń lọ. Kẹ́mi lẹ́nu ẹ̀ ó máa bàjẹ́ o Yorùbá ní kò sí kékeré àná and besides jẹ́ ká gbé àná ti sẹ́gbẹ̀ẹ́ kan mo sì gba bí ọdún méjì kan lọ́wọ́ ẹ̀ náà ló wá lanu pàgà ló ń ké Túnjí báwo ìgbà wo ló dé ẹ̀gbọ́n kí ni gbogbo eléyìí náà. Ignore let's go. ẹ káròyé bẹnu o ẹ ń rojọ́ wẹ́wẹ́ àròyé ò kápọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ ẹ bá má joyè ẹlẹ́jọ́ wẹ́wẹ́ o àtúnṣe ni ẹ ṣe. kí ni mo tí ì sọ tó ju ẹnu mi lọ mo pe Túnjí lórúkọ ọdún mélòó gan-an ni Túnjí gbà lọ́wọ́ mi ṣojú a year and 7 months lọ ni àwọn ọ̀rẹ́ mi gan-an tó gba 5 years lọ́wọ́ mi gan-an orúkọ la jọ ń pera wa kí ló wá lè tó yẹ tó dọ̀rọ̀ lẹ̀ fún mi kò sí kékeré àná. ó display culture ọmọ Yorùbá rárá mi gbọ́ rí nílẹ̀ Yorùbá bí téèyàn ti ń la orúkọ gbága má burú ọkọ àbẹ́ ẹ̀gbọ́n kan lórí torí pé jẹ́ irọ́ gbogbo àbúrò ọkọ tẹ́mi mọ̀ wẹ́dà ọkùnrin àbóbìnrin ọmọ ń lò náà gíjẹ́ fi pè wọ́n ni ìdí ìlẹ̀kẹ̀ tó bá jóbìnrin olójú edé o àǹtí arẹwà o àǹtí kinní kan o ọkùnrin akọ̀wé o àẹpẹ̀lẹ́ o àbọ̀dá wọn fi bó ṣe ń kí wọn nìyẹn pẹ̀lú àpọ́nlé tí ẹ kọ́ yẹn àfi kó lárúkọ gbàgà mọ́ wọn lórí torí pé ti jẹ́rọ̀. ẹ wo sista mi ò lè pe àbúrò kankan ní bọ̀dá àbí àǹtí o ayé ti lọ́jú ju gbogbo yẹn lọ náà. iṣẹ́ ń gbọ́ Kẹ́mi mi ò kí ń ṣẹgbẹ́ ẹ̀ náà jẹ́ ká yọwọ́ ti pé mo jẹ́ àbúrò ọkọ ẹ̀ mo ju ẹ lọ́mẹ̀ẹ́. wo kò ń ṣègbà tíyàn bá pe àbúrò kan ní bọ̀dà àbí àǹtí wọ́n tó máa mọ̀ pé yàn respect wọn ní kíni. ó gọ̀ èmi ò gọ̀ ṣé mi ni mo gọ̀ ni. kẹ́ni tó kí ló dé gbọ́dọ̀ ṣọfẹ́ náà mi ni. ẹ dúró ná ẹ jọ ẹni sùúrù Kẹ́mi dúró ná so tí wọn bá díẹ̀ lọ́wọ́ mú wàá gbá mi lójú. ó ti dà èmi náà nílé mo lọ́kọ mo bímọ mo dẹ̀ tọ́jú ilé mi dáadáa ilé mi dẹ̀ wà in order àmọ́ ẹni ká bẹ tún ayé ẹ̀ṣẹ̀ ni àmọ́ pé bàbá ẹ̀ ti bá yé ẹ̀jẹ̀ ṣọ́dún wà ti bàbá ẹ̀ ibi tẹ́ bàbá yára ń jẹ́dé ẹ̀ máa bá ń bẹ̀ èmi lọ lè tèmi èmi náà nílé tí mo fẹ́ lọ. ẹjọ ẹ lè lọ ẹjọ tó yọ lọ. èmi lọ lẹ àgbẹ̀ irọ́ mi ráyè sí. ẹ mọ̀ pé on this side ẹ̀yin nìkan lẹ ní good sense of judgment you have a rational thinking please ẹ lè lọ bẹ ẹjọ ẹ má jẹ́ kí gbogbo ń ta wá fún ẹjọ tó yọ lọ ẹjọ ẹ wo ti mọ mi. tẹ́ bá fẹ́ máa lọ ká máa lọ èmi kò tiẹ̀ fẹ́ rí yín mọ́. ṣùgbọ́n mi ò fẹ́ rí yín mọ́ kí ló dé. everybody dey blame. mo ń lọ. ṣé ìwọ ní nǹkan tó ń ṣe fún mi ni àbí ìwọ kì í jí tán mi. ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní blame mi everybody bẹ̀rẹ̀ sí ní sọ tẹnu wọ́n bẹ̀rẹ̀ sí ní blame mi ṣé mi ní kọ́lí. èmi ń wo ẹ̀yin Mrs. Hassan èmi ń wo Mrs. Hassan lọ́wọ́ sàlẹ̀ mi no ọ̀tọ̀ ní tẹ́mi ń rò ó mọ́ mi. adé mi yọ̀ọ́sẹ̀. ti gbàgbé lọ́njẹ́.
Ọmọ máa gbé ní ìlú òkúkú ní pẹ́kì tó padà sí lẹ́sìn. Náà bíbí gbé má worry kó tó dé máa ṣe special home fún ẹ. Wàá lọ bí iṣẹ́, wàá tún dé, wàá tún máa ṣe kókó jọjọ láti máa dáná, wàá tidy nínú ilé. Má fi wàhálà para ẹ̀. Náà ṣó má wo ọkọ mi ló jẹ́ tí bá tọ́jú ẹ̀ ta ló fẹ́ tọ́jú ẹ̀ ọkọ ló lórí aya. Mo má worry, mo ní láti tọ́jú. Well, babe, mo understand that, but mo pé tẹ́ni tí ń bá ṣe ọ̀run mi ló wà o. You know I love you. I love you too, baby. Okay, lest I forget. Mo ti san owó school mi dé. Oh, really? We're surprised any, but mo yá ẹni o. Oh, darling, tí mo bá dẹ̀ máa dá padà fún ẹ, máa surprise ẹ, double ni mo fi máa fún ẹ. I trust you, baby. Ó dáa kéèyàn níyàwó. Àtijọ́ tí mo ti fẹ́, mi ò fijọ́ kan regret you. You're such a wonderful woman. Babe, I love you, I swear. I love you so much, baby. That's my girl. Mi ní pẹ́ dé. Má miss mi púpọ̀ jù, ó ti gbọ́. Ó dáa kéèyàn níyàwó. Ṣé bí ìyàwó ẹnìkan rèé wo bó ṣe ń ṣètọ́jú ọkọ ẹ̀ tó ń gẹ́ ọkọ ẹ̀ ó tún insist pé ọkọ òun gbọ́dọ̀ gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ ó tún ṣe gbogbo iṣẹ́ inú ilé láì complain ṣe rí nǹkan ó tún ti san school fees ọmọ bẹ́ẹ̀ ó ti san school fees ọmọ wọn báwo ni inú ọkọ ṣe ní dùn láti ran irú obìnrin báyìí lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé báwo ni ara èèyàn ò ṣe ní yá láti jarun pẹ̀lú irú obìnrin báyìí lálẹ́ èmi náà mẹ̀tọ́ mo mọ̀ pé ó yẹ kí ọkọ máa ran ìyàwó ẹ̀ lọ́wọ́ torí bí àwo bá kì fún ni èèyàn náà kì fún àwo ni ṣùgbọ́n Kẹ́mi ò deserve ẹ̀. Kẹ́mi sọ láyé ẹ̀. Orí mo yẹ sọ ní ayé ẹ̀dá ẹ̀ lé awí fún ọba jọ gbọ́n ẹ̀ náà sọ̀rọ̀ fún ọba jọ gbà. Mi ò dẹ̀ rí ẹ bá wí. Ńgbà tó o láṣọ rẹ lórí ìkọ́ tó o ti lè rẹ jáde. Téèyàn orí òbí ẹ. Ó ṣá gbogbo tọkọ ẹ sọ, ọgbọ́n tó sọ. Tó bá pọ̀ o nẹ́kọ̀ọ́ torí ẹ pé tó mọ ohun tó ń ṣe. Gbogbo rárá àdó òṣì tó ń ṣe yóò ní ṣe. Ó ṣá gbogbo tọkọ ẹ wí tiẹ̀ bá bẹ́ẹ̀. Hello. Ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Sáwọn wo? Ẹn tó ní exposure ló jókòó please. Ẹ̀yin wo? Mo rí ẹ lórí ìjókòó. Ẹni gbogbo rọ́dà àdá sọ yẹn ọmọ ṣé gbogbo ìwà ọ̀rọ̀ tó ọmọ bọ́ọ̀yì ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ṣé ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ àbí kí ló jáde lẹ́nu bọ́ọ̀yì tó important tó gbóhùn tẹ̀ ń sọ yìí. Ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ àgbàlagbà ẹ rí baálé ilé tó dúró báyìí ẹ̀gbọ́n tèmi lẹ́ ń pè ní boy. No now respect is reciprocal. Excuse me Mr. Reciprocal kí ni kí n ti pè kí n pè ń bá mi àbí kí n sọ pé hello. àná ọkọ ọmọ ẹni lèèyàn máa ń fún lọ́wọ́ ni ẹ̀yin kó ń gbà tẹ́yìn kò náwó lára ẹ ṣe máa fún lọ́wọ́ adẹ̀wí tán wà á tọrọ owó lọ́wọ́ ẹ̀ fún ẹ lọ́wọ́ Mr. Ebina. Mi ò fún yín lọ́mọ àbí. Bẹ́ẹ̀ ó gbà wá fún mi lọ́mọ kọ́ ní kò ta ọmọ jẹun ni mo béèrè ní kò ta ọmọ jẹun ni bàbá Ebina Mr. Kangaroo. Ẹ wo dáàdì ẹ tiẹ̀ máa wò ó ti yín tó bá jẹ́ pé mo fẹ́ ṣe nǹkan tí àwọn colleagues mi máa ń sọ lọ́fíìsì ni ẹ wò má ti já kutukutu. Ó máa já náà ni. Ẹ wo ṣé nǹkan tójú mi rí lọ́fíìsì ni mo fẹ́ máa sọ ni àìmọye nǹkan tí ojú mi máa ń rí ṣé ti ọ̀wọ́n epo ni àbí ti àìrówó rà. Má kọ́ pé mi lọ sí ilé ní weekend. Àṣírí ṣe. My good. Damn, mami ló gbé mi débẹ̀ tán. Ó pity àwọn obìnrin tí wọn kì í rọ́kùnrin gbé wọn jìgìjìgì o. Wọ́n miss. Òótọ́ ló sọ. Ọkọ mi àkọ́bí. Òbóbìnrin jà ti gbogbo ara. Tí ọkọ mi bá mú mi báyìí, ẹ wò kò síbi tí àti ìṣeré dé nínú gbogbo ilé wa. Ẹ mọ̀ èyí tó worst jù. Ẹ mọ̀ èyí tó le jù. Èyí tá ṣe nínú kitchen. Ṣé nígbà tí eré débẹ̀ tí ọkọ mi máa fa kábínẹ̀tì báyìí ìlú bọ́ ló dà lé wa lórí. You dress so well.
You're so beautiful. And the way Toshiman carry her, you understand what I'm saying? In fact, I believe people clients were. You will not matter about fairy all the time. So with this excited spirit, I'm thinking we can find a nice street. Thank you, sir. More we should go and have a 3 weeks vacation in Madrid. Actually, hotel come out Mama Lumbe to buy a real hotel, Rio Plaza Espana. Man, you will love it. Let's go there. Let me give you good treats. Let me treat you well, you know. Ejo, níbo lẹ fẹ́ kí n sọ fún ọkọ mi pé mo ń lọ? Kemi Laishomade. Seminar, workshops. The list is endless, you know. Kí n tẹ̀lé yín travel. Ká wá lodge sí hotel for good 3 weeks. Ejo, tí ọkọ mi bá rí àwọn pictures wa lórí social media, kí lẹ fẹ́ kí n sọ fún ọkọ mi gangan? Kí lẹ fẹ́ kí n ṣàlàyé fọ́kọ mi pé èmi àti yín jọ ń ṣe ní hotel ní Spain? Stop it, Mama ṣe bẹ́ẹ̀ now. Okay, ṣorí tèmi àti bá ti wà ní room kan náà. Èmi máa post sórí social media wípé èmi wà ní Texas. Then ìwọ máa post sórí social media tẹ́ wípé ìwọ ti lọ Madrid. So to my own family, they would think that pé I'm in Texas. So lójú ọkọ ẹ, a rò pé ìwọ wà ní Spain. Your update nìyẹn o jàre now. Ọ̀gá, mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé mi ò lè ṣe gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn. Mi ò kí ń ṣọmọ nílé kan yẹn. Kemi, confit. Nothing no me more now. You see, you dress so well, very expensive. Our perfumes are gone on show kekere. And you see the way you always package yourself. And besides, a salary. Oh, get a salary. Okay, let's do it like this. You see, you need a side also to keep up. Then people should one way to damn me. Okay. Let's start with 3 million. What about that? Ṣé gbogbo bí mo ṣe máa look good all the time? Mo ń ṣe nítorí ọkọ mi ni o. Mi ò ṣe nítorí pé bóyá mo fẹ́ sẹ̀ lára mi. Ọ̀gá, mo ti ń sọ fún yín pé ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹ lọ gbé omi làkànà. I have a lot of things on my table. I need to clear them. Calm down, Kemi, sit down. The Gemma hot gone. Look here, you look sex-starved. And, from my experience, when I see a woman that is sex-starved, I recognize them. Habibu, yeah, Jimmy. Man, I'm Jimmy. Go yeah, Kemi. Which a million in me. Go yeah. Okay. Ìkànnì wọ bọ̀bọ̀ yìí o. Ó máa wicked gan o. Bàbá, ìkànnì àgbàjáde ní òpònú ní pàápàá. Kí ló ṣe fún yín náà? Wọ́n dẹ̀ ń sọ fún pọ́nmọ́ yín ṣe nǹkan tí ò dáa, èyí tó yẹ kẹ́ fi bá wí. Ẹ̀dẹ̀ ń pọn lẹ́yìn ayé ẹ̀dẹ̀ ń bàjẹ́ sí. Ẹ jọ̀ọ́, ṣé orí wọn mo ní bá sọ̀rọ̀ o? Bàbá ẹ̀ ti bá tiẹ̀ débì kan, ìwọ ló kù kó múra. Ṣé ó ti yẹ báyìí? Jọ̀ọ́ ṣé wò mọ̀ pé nínú ló mórí yá wá ni? Ó mọ̀ pé tí wọn kọ́ bá dùn, òun nínú ẹ̀ máa dùn ló máa fàyàwó ẹ̀ mọ́ra láti ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀. Kì í ṣe wípé ìgbà tíyàwó bá wà tó jọra ẹ̀ lójú tó ní gbéraga tó rí rẹ̀ bẹ́ẹ̀ ni pé òun wà ọ̀tọ́ọ̀pù kò sí bóun ò ṣe jẹ́. Ó wá ní kínú ọkọ ẹ̀ dùn. Wọ́n jẹ́ ìsọ̀ kankan fún ẹ tó bá bọ́ lọ́wọ́ bọ́ láíláí ni tó lè rí e mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Dáradára. Mọ́mì, ẹ má dán ní yẹ̀yẹ́ ara ẹ̀ lóhùn. See, for you to enjoy intimacy as a married couple, you have to be psychologically connected. Yes. Inú yín gbọ́dọ̀ dùn síra yín, and that is when emotions will come in. Hello, psychologist. Òyìnbó yóò ẹlẹ́nu. Mo sọ bẹ́ẹ̀ fún ẹ. English yẹn affect ẹ. So, ẹ ò rí aburú tí ọkọ ẹ ṣe, ọmọ mi nìkan lẹ shift gbogbo blame lé lórí. Dáàdì mi, ṣọ́rọ̀ lẹ sọ ìbá yẹn ṣàrí ẹ̀rẹ́ lọ́kọ́tà ní. Àlàáfíà fónílé yìí. Aláfẹ́fẹ́ tó pọ̀tá ní. Kò sálàáfíà mi. Ẹ dá padà pásítọ̀. Fíàfíà ló wà nínú ilé mi.
àlàáfíà wà níbí báyìí ni tí ó bá ní àlàáfíà fíà òní kó kó rẹ̀ bọ́ síta tó ti yẹn àlàáfíà ń gbẹ́nu lẹ́yìn ó dẹ̀ máa wà nínú lẹ́yìn láéláé ni. ọ̀nà wo làlàáfíà fi wà ń bí bá làáfíà bá wà ń bí òun ni gbogbo yín lẹ gbìmọ̀ ọ̀tẹ̀ lé ọmọ tèmi lórí tẹ́ fẹ́ lé jáde kó lé ọkọ ẹ̀ tẹ́ fẹ́ kókó lùsì gbogbo wàhálà gbogbo stress tó ti ní lé ọkọ ẹ̀. ẹ jọ Mr. Congo lójú. pink lady. ok mo gbà bẹ́ẹ̀ mo ṣe bí pink mo wọ̀ jọ torí Ọlọ́run nígbà tó ń sun ọmọ yìí wà àti ìyá ọmọ yìí mo rò pé nígbà o ti ṣágbó yógan o ti mú gbó. mi ò lè rántí táàmì yẹn ti pẹ́. ẹ bọ́lá gbẹ̀rọ ṣe fẹ́ wá sọ́fíìsì mi ní last week tèmi àti yín dẹ̀dẹ̀ yanjú ọ̀rọ̀ yìí ẹlẹ́ ti dáríjì ìyàwó yín kí ló tún wá ṣẹlẹ̀. lóòótọ́ tẹ́lẹ̀ èyí tájọ sọ ìyẹn ti tán but ọ̀rọ̀ mi ló jẹyọ pastor ọ̀rọ̀ mi ló jẹyọ and eléyìí tó jẹyọ is unforgivable kí bàbá mi kó wá láti ọ̀run kó wá bẹ̀ mí mi ò ní gbọ́ ló bá gbọ́ mi nígbà. nígbà tó kì í ṣọmọ àlè. àbí. kí ló lè tó yẹn. kí ló lè tó yẹn. kí ló lè tó yẹn dáàdi kí ló lè tó yẹn this is the height of it ẹ jọ fún mi ní ìṣẹ́jú. ẹbí òrírú fámìlì báyìí rí. wàhálà ẹ ti pọ̀ jù. ẹbí òrírú fámìlì jágbajàgbọ́ ládàradà àwọn ládàradà sí. ìyẹn sọ pé bàbá mi bá pè òun lọ́rùn so ó tún rù sí dáàdi ẹ̀. ẹbí òrírú ẹ̀ rí àwọn fámìlì rádaràda lójú ti ní èèyàn. ṣe ẹ rí. mi máa ń tọ́ bá tún lọ́wọ́ sí ọmọ mi máa jẹ́ kí oúnjẹ kó gbá ẹ ní ojú. kéde. òun rèé. bẹ́ẹ̀ ni ohun tí ìyàwó mi fi ń tẹ́ra ẹ̀ lọ́rùn rẹ̀ dáàdi jẹ́rí ẹ mọ̀ túmọ̀ ẹ̀ eléyìí túmọ̀ sí pé kò yàtọ̀ sí pé ìyàwó mi yan àlè she is cheating on me. ìṣòro ẹ̀ pọ̀ ẹ fẹ́ bí ẹ lè request on God please yí báyìí kí o tún wò. she is cheating on me with this nínú lẹ́mi ẹ wò look at this òun nìyẹn òun ni nǹkan ẹyọkan tó yàtọ̀ ni pé kí ni kò lè fún lóyún ṣùgbọ́n every other thing òun ló ń ṣe she is cheating on me. ẹ lọ ayọ̀ká kí ni tó ọkọ ẹ hold yìí jọ size ta ni size ọkọ ẹ gangan òun ló rà àbí size oní size ní ibì kan. size tó rà oní size ẹ lòún rà that is to represent you anytime you are not around. ìyàwó ẹ wọ́ tiẹ̀ tó ẹ kó celebrate lẹ́nu ní pé ńgbà míì tó bá sí ilé kíní tó fi ń ṣe representation ni tó wà lọ jẹ́ bí gate man nù yìí ló fà wọlé tó ń rùn tó ń fọ lẹ́nu tó ń ṣe gbogbo ẹ̀ èwo ló máa dùn ẹ́ jù pẹ̀lú short one tó mú dání. dadi nǹkan tí sista Kẹ́mi ṣe wrong yìí ẹ wo orí nǹkan tó mú jáde nílé táwọn àtọkàn ọjọ́ ń gbé kò tẹ̀lé òfin kankan kò tẹ̀lé èsì kankan. mo á fẹ́ bí n léèrè pásítọ̀ nígbà tẹ́ ti ń ṣiṣẹ́ pásítọ̀ ǹjẹ́ kọ́ máa cross irú history tó ń lọ yìí pẹ̀lú kíní tó mú dání nínú ọ̀rọ̀ Jésù àbínú Bíbélì. kò sí inú báíbù àmọ́ ìwà tí ò dá ni. ṣé ẹ̀ ń gbọ́ bàbá burúkú ṣé ẹ̀ ń gbọ́ burúkú lẹ́nu wèrè ṣé ẹ̀ ń gbọ́ ọlọ́mọ ẹ̀ ṣe nǹkan tí ó dà wọ bàbá yìí. kí ni nǹkan tó ṣe. ó lè kúre wàhálà ò lè kúre ajá ló máa jòkú ẹ̀ láàsì. wọ́n dẹ̀ ń bá yí ọmọ ìjẹnu ẹ̀ dẹ̀ ń dún ọmọ ṣe ẹ̀ wo nǹkan tó kọ́ fi wọ̀n ẹ̀ ṣọ́ eléyìí bójú mu. àìtúráfù obìnrin yóò yọ lẹ́nu ẹ̀. dádì bàbá ẹ mọ̀ pé láti àárọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mi ò wojú yín ṣé mọ̀ pé mo wojú yín but this time around you have pushed me to the wall. hello má nà kíní yẹn sí mi mọ́. àti ọkùnrin ibi tó yẹ kọ́ ọ̀rọ̀ ti tẹ̀ yín gan lára rẹ̀ my wife is cheating on me with this cheating on me ó ṣeé ṣe kí n wojú yín sà ó ṣeé ṣe kí n wojú yín sà. òun wá wàhálà mo ní kó máa lo ọwọ́ fún mi má nà kíní burúkú yẹn sí mi. ẹni kọ́ máa nà sí yín kọ́ máa nà sí yín ṣé ìtẹ́yìn náà ṣe ìṣóbojúmọ́ ẹyẹ egun tó mọ yín dánwò tó yẹ ká bọ́ ọmọ yín wí ẹni kọ́ máa nà sí yín. ẹ rí i pé you feeling embarrassed ẹ like ẹ láti àrò gbogbo ń tà sọ kò sí nǹkan kan tó tì í lójú bọ eléyìí ó tì í lójú ẹwà embarrassed. kò sọ́jọ́ ní moment mo wà ètò rárá mi ń gbọ̀nù bí mi. àyọ̀ká ọmọ eléṣù ọjà ọmọ gbangba ní kẹtù ọmọ ìgídí ọmọ èsè òfin kò tọrẹ ara ké màjò méjì àjọgbẹrú májògbẹkọ ẹrú ní sin ni ẹ̀kọ́ kì í sèyàn mo ń lọ bí mo ṣe fẹ́ kúrò níbí ìgbà tó máa márì yàrá kan lọ́dọ̀ mi ló ń gbé gẹ́gẹ́ bí ọmọ mi
Ìgbà tó marry tán títí dèní mi ò fi yàrá yẹn rent. Rúùmù ẹ̀ ṣì wà nílé o. Kàkà kó máa ṣerú nílé ọkọ kan kó padà wá sọ́dọ̀ mi kó wá sílé. Wọ́n máa gbélé pawó. God bless you. Ó dáa bẹ́ẹ̀ o. And again, mi ò sínú lórí burúkú bàbá tó ń condemn ilé Moshu. Mo use mọ́ ilé Moshu gan. Tó wá pé ilé Moshu ló máa jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀. Máa kẹ́rù bọ̀ nílé mi. Wá sí wípé bẹ́ẹ̀ lójú ọkùnrin gidi bàbá yóò lójú sí. Àgbàyà ni ẹ́. Àgbàyà jẹ́ ni ẹ́. Bàbá Kangaroo. Ọ̀rẹ́. Àgbàyà ni ẹ́. Àwọn ọ̀rẹ́ mo mú mọ́tò mi fún yín lọ́tà rẹ̀. Ṣé ẹ̀rẹ̀kẹ́ ilé mi mọ́ mi? Bàbá wọn fi lọ́wọ́ pé Ṣé ẹ̀rẹ̀kẹ́ ilé mi mọ́ mi? Ṣé ẹ̀rẹ̀kẹ́ ilé mi mọ́ mi? Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ adult toy yẹn èmi ni mo advise sister Kemi kí wọ́n máa lò. Ìyẹn ń sunkún ni. mi ò sunkún kòkòrò kó sí ni lójú ni mi ò sunkún. Mi ò kí ń ṣe ọmọ kékeré kòkòrò kankan kó sí lójú ẹ̀ ń sunkún ni kí ló ṣẹlẹ̀? What is it? Kí ló ṣẹlẹ̀? Gbèrò fi ọwọ́ kàn mí látọjọ́ tí bá tún ní kí n fi ọwọ́ kan Gbèrò ó máa kúrò nínú yàrá fún mi ni. I'm tired. Ó ti sú mi. Ó ti tó ṣe ti gbọ́ ẹ má sunkún ẹ má fẹkún ṣe ra yín léṣe. Sister Kemi, you are like a sister to me now. Ayé ti di ayé ọ̀làjú. Ẹ máa tẹ́ra yín lọ́rùn ni o. Nǹkan tó ń try láti sọ ni pé kí n máa yan àlè. No. Àlè bíi ti báwo? Mi ò ní kẹ́ yan àlè. Gbogbo àwọn tó ń ṣe long distance relationships àtàwọn singles báwo lẹ ṣe rò pé wọ́n ṣe ń hold body wọn? Toy ni wọ́n ń lò. Toy? Kí mi àgbàlagbà tó tó báyìí kí máa lo toy kí máa fi toy ṣeré fìyìn gan fi toy ṣeré mọ́. Sister Kemi, toy irú ti fìyìn kan ni mo ń sọ. Adult toy ni mo ń sọ. Mi ò lè lò. Ẹ̀yin lẹ ṣílẹ̀kùn fẹ́ṣù o, tẹ́ ẹ pèṣù kó wá jẹun. Èṣù wọlé dé ó bá yín lálejò, apá yín ò dẹ̀ kéṣù mọ́. Ìhùwàsí yín mélòó mìíràn kọsẹ̀ o. Ẹgbà ṣé ṣàwámà ló rà wá fún mi? Eléyìí tó wà lọ́wọ́ yín ó dùn ju ṣàwámà lọ. Check it. Kí ló rà wá yìí? Mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ o. Tí Gbèrò bá lọ rí ńkọ́, kí ló fẹ́ kí n sọ fún? Ṣé yìí fẹ́ fi síbi tí bọ́dà mi máa ti rí ni? Wo mi ò lè lò ó. Mi ì lò. Kí lẹ mean by ẹ lè lò? Ṣé mo wàhálà tí mo ṣe kí n tó get kíní tó wà lọ́wọ́ yín? Ṣé bí tí yín náà ni mò ń ṣe? Eléyìí ó máa help. Dúró táìmù tí bọ́dà mi ò ráyè tí yín yẹn. Eléyìí máa ṣàyè bẹ̀ fún yín. Bó ṣe rí. Mo ti gbọ́. Màá tọ́jú ẹ̀. Ó ṣe. Wọ́n fi mí ṣe ẹlẹ́yà lójú àwọn ẹbí ẹ àti pásítọ̀. Láàárín mi àti ẹ, ọ̀rọ̀ yìí ò lè níyanjú. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èmi kò fẹ́ kó níyanjú. I won't forgive you on this. No. Nonsense. Abimbola, what is the meaning of all this? Oh, really? Mommy, ṣe rí gbogbo nǹkan tọmọ yín dánwò. Ṣé bẹ́ẹ̀ fi ti gbọ́ everything tó ṣẹlẹ̀? Olúdá wà lálẹ́. Bímbọ́ tó o ti dàgbà. O ti wá wayward. Adviser sọnù. Níwọ náà. Oh,
ní sùúrù does that mean pé o lè gbé ọkùnrin mi ń ta fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀? bọ́dá tún jẹ́ fi mí lẹ̀ lóòótọ́ sista Kẹ́mi lè níwà tí wọ́n lọ́wọ́ but to me she's a very nice woman she has always been there for me ṣé kí n fi wọ́n sílẹ̀ kó fi ẹkún ṣe ra wọn léṣe ni ọmọ burúkú náà lọ́jọ́ tiẹ̀ náà. ó rí pé ọmọ burúkú ni ẹ ìka èèyàn dẹ̀ ni ẹ bí bọ́lá ò burú ó ń ṣí ọmọlúàbí o ìwọ náà ló tún lọ ra nǹkan aburú ìwá sílẹ̀ fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ apààyàn ni ẹ. olè atẹnubọlẹ̀ alátẹnujẹ ni. bẹ́ẹ̀ni ẹ kí ni títí yín gangan yes kí ni tí ṣé ẹ̀yin mọ nǹkan tí ìyàwó yín tó wà ní UK ń ṣe níbi tó wà ọkọ ìyàwó diaspora. Bímbọ́lá tó bá bí ẹrẹ tó mẹ́nu bàyàwó mi tí bá gbégbá tí fún ẹ. ẹ pa bọ́ sílẹ̀ sọ́rí nítorí ọdánwò yìí wá jẹ́ yáàtì nínú ìyá ò kì í ṣe ní ẹ̀gbọ́n ẹ. kò kí n ṣe fọ́ọ̀tẹ̀ right kò ń ṣe fọ́ọ̀tẹ̀ mọ́mì tó bá yẹ pé mi mọ̀ pé irú pàdé rádàrà ẹ̀gbọ́n I'm so sorry ẹ má bínú sá pé mo mọ̀ pé nǹkan tẹ pè mí sí ni mi ò bá má ṣídìí náà kò tí ì pẹ́ jù kò ì pẹ́ jù ẹ wo mami máa fún yín 5 minutes tẹ́ bá ti lè bá mi níta á jẹ́ pé public transport lẹ́ máa wọ̀. ìwọ náà ṣe ń bínú báyìí wá bí ìfọ́sẹ̀ ń wò mí ọlọ́run àṣánú mi kẹ ẹ mọ ọmọ lọ́ra gbígbẹ bí ẹ̀rọ áyán yìí kó máa ẹ wò ó tiẹ̀ ti wá sú mi báyìí. kí ló wá dé kí ló dé ó tẹ̀mí ṣe láńgbáláńgbá àgbàlagbà yín ń bẹ lọ́jà orí ọmọ tuntun wá orí ọmọ tuntun wá kí ló dé o àkúkú jóyè. ẹ wò mọ́ mi níbi tọ́rọ̀ dé yìí àfikọ́ lọ́hún gba gbogbo gbọ́dọ̀ gbèrò gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ ní láti ṣe sùúrù o. mi bẹ gbọ́ ẹni tì bẹ gbọ́ ẹni tì. sista Bímbọ́lá ẹ̀yin náà tún fẹ́ máa kó lọ ni. ẹ jẹ́ má sọ̀rọ̀ tí ó dàbí pé ẹ fẹ́ kí n fi chat èmi àti yín hàn àwọn tẹ́ ń preach fún yìí. mọ́mì kò sí ọkàn mà mọ́mì èmi ti fẹ́ máa lọ mà. pásítọ̀. ẹ mọ̀ ọtí kan tó ti ẹ ṣẹlẹ̀ ni pé mo ní program kan church ọ̀rọ̀ yóò ṣe yanjú lẹ́nu. ẹ wo ó wà important ẹ jẹ́ kí n tètè máa lọ sí program yẹn. pásítọ̀. àlàáfíà fún yín mà. pásítọ̀. ẹ wo ó dàbọ̀ ẹ máa wọ́n ti yín mọ́ ó dàbọ̀. ayé ìwọ ọmọ yìí wà tí wọ́n tà pásítọ̀ ẹjọ́ ọmọ làwọn èèyàn yìí sọ lé ayé ìdá ayé mà ti di rúdurùdu wọ́n di pásítọ̀ táwa ń pèlè ní ọlọ́run táwa ń bọ̀wọ̀ fún àṣàwọn náà ń gbàwọ̀ ẹ̀gbẹ́ ọlọ́mọ ayọ̀ pásítọ̀ yìí ní èyí tó máa tètè dìde o kí ló dé tí mo gọra mi ṣé ló yẹ kí n ti fà látẹ̀yìn báyìí kí n ti forí sọ nígbà yà tó ń píríṣì tó ń sọ̀rọ̀ ẹ lọ́hùn àṣàwọn náà ń gbàwọ̀ ẹ̀gbẹ́. kí lẹ̀ ń dúró ṣe. ṣé bí ẹ ti fi ọ̀rọ̀ ẹnu yín lé bàbá mi lọ mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ yìí pé ọkọ mi nìkan kọ́ ló ń bá mi jà gbogbo ẹbí ló ń bá mi jà. wọ́n ló ń bọ́rí ara ẹ̀ jà ìwọ àti bàbá ẹ tó bí ẹ tí wọ́n kọ́ ẹ tó jẹ́ pé àwọn kan fúnra wọn ṣẹ́ lọ́wọ́ ara wọn ṣẹ́ wọn irú kankan. ṣé ìyá ẹ tó wà lórí ìjókòó yìí ṣé wọ́n kọ́ ìwà àbí wọ́n kọ́ tún jẹ́ àbúrò ẹ̀. kó ló bá lẹ́nu ẹ̀. èmi ta ló bí ẹ ta ló wù ẹ ta ló gúnyán fún ọjọ́ nítorí òṣòro ta ni ẹ like father like daughter. exactly. àti ẹ̀jẹ̀bọ̀ tó dáṣọ rẹ lórí ìkọ́ ṣé bàbá nìyẹn àbí sunwọ́nà bàbá tí ó yàtọ̀ sásíwí táyé bá tẹ̀ máa ń pẹ́ kí wọ́n máa gbé ọ̀bà wọn jáde wọ́n náà máa gbé bàbá ológun ìgò lójú ọmọ ọ̀daràn wọ́n máa gbé bọ́ọ̀tà wá lórí bàbá tó ń ba yí ẹgẹ́ tí ò tún tiẹ̀ ṣe àwa wí tán ìwọ ọmọ àjànà búkà yìí ìwọ ọmọ rádaràdà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n jẹ́ sọ fún ẹ ìyẹn ogún ọdún ó ń gbóná láàrin èmi àti ẹ sórí èmi àti ẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbọ́ mi dáadáa o èmi ò ń ṣe yóò ṣì èmi ò ń ṣe ìyá látẹnugẹ ìyá gidi lèmi ìyá aládùbáríkà ìyá tó fi ń tọrọ ọmọ ìyá tó wọ̀ títọ́ ní abẹ́lẹ̀ yóò jẹ́ ìyá mi kó jẹ́ godmother mi òun lèmi èmi ò ń ṣe ìyá ẹbí nà
orí ẹ̀dá àbẹ́jọ́ tó ti fẹ́ ọmọ mi mo tọrọ wọn lọ́wọ́ ẹ̀ rí àbọ̀ gbé bùkátà mi wá bẹ́ẹ̀ rí orí ẹ̀dá àrùn ò lè sọ̀rọ̀ sẹ́mi wọ́n gbèrò wọ́n bá mi lé sórí má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ búkú rádaràda ikó ṣẹ́gi sí mi lára useless body. ó dàbọ̀ ẹ máa lọ useless age. túlé nìyí. àbẹ́rẹ́ ni mo ṣe é ṣé ìyá ọkọ lè lọ ṣé ìyá lè dá ẹ̀. bá a tẹ̀sí ẹ̀ òkè olóyún ẹ máa lọ. ó ti jẹ́ tán báyìí ó ti jẹ́ tán. ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ má bójú wẹ̀yìn mọ́. ó ti jẹ́ tán. tani. ìwọ dúró òun sọ̀rọ̀ sí mọ́mí mi. wá kó ẹrù ẹ. ní kí ni. wá kó ẹrù ẹ. ó sọ bí àjọ nínú ilé mi ò lè kó ẹrù mi mi ò lè kó ẹrù mi àbí àjọ nínú ilé ni má ṣe wèrè fún ẹ gidi gan ó rà pé gbogbo ṣe. má kó ẹrù mi jẹ́ ẹrù mi padà jẹ́ ẹrù mi yẹn padà bẹ́ẹ̀ ló jẹ́ ẹrù mi padà. ó máa ṣàṣetẹ́ ó máa ṣàṣetẹ́ you know you've done the worst thing you've done the worst thing you talk to my mother you talk to my father. bẹ́ẹ̀ ló. sọ̀rọ̀ mi lẹ́yìn kí ló ń ṣe tó wọ́n ókè. pé tí mi. kí ló ṣe é why you crying. Mommy Grace. Fẹ́yìn torí dádì ẹ náà ni mo ṣe ń ṣe gbogbo ẹ̀. No kò ń ṣe nítorí wọn. God bless you. tó bá jẹ́ nítorí dádì lẹ ṣe ń ṣe ẹ ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu tipẹ́. èmi tí mo jẹ́ ọmọ yín gan kí ni ohun tẹ́ ẹ rà fún mi rí nínú sálárì yín. Fẹ́yìn o lack anything now gbogbo nǹkan tó fẹ́ pátá là ń ṣe fún ẹ. Courtesy of daddy kọ́nà má jẹ́ kárí kò ṣe dáadáa ẹ̀mí yágùn daddy ṣé gbogbo designer bags aṣọ irun tẹ́ ẹ ṣe yẹn lẹ fẹ́ fi rán mi lọ school àbí ṣé gbogbo luxury stuff tẹ́ ẹ rà yẹn lẹ fẹ́ fi tọ́ mi dàgbà mọ́ mi. ohun tí èmi rí kò yẹ kí problem kankan wà láàárín ẹ̀yin méjèèjì. Daddy is a good man and you are a good woman too. ṣùgbọ́n tí kò bá sí wàhálà ọmọ ènìyàn á rí pé àwọn fi ọwọ́ ara wọn fà. mọ́mí ẹ̀rọ gan ni wàhálà yẹn òun ló ń fa wàhálà ibi tí ò ti sí wàhálà. Daddy ẹ̀yin náà gba wàhálà láàyè due to lack of communication. tí mọ́mì bá ṣẹ̀yìn ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ti máa ń bá mi sọ̀rọ̀ tútù kì í ṣe pé ẹ máa bá wọn yàn òdì ògiri yín ló lanu tálàǹgbà fi ráyè wọ̀ bí grandma ṣe máa ń sọ ó tán lẹ́nu ṣùgbọ́n ó kù síkùn. ẹ wo èmi ń wọlé lọ sùn. You guys should do quick and give me a baby brother. Nìkíni. Gbogbo ẹnu ẹ ṣe ń rùn fọ́tì. Gbèrò ṣé pé ẹnu mi rùn fọ́tì. Láti àárọ̀ látàárọ̀ náà ló ti rùn fọ́tì. Everybody ló gbọ́ ló ti fọ́tì. mi mọ̀ pé ẹnu mi máa rùn fọ́tì èmi kò mọ̀ tí yẹn torí pé mo fẹ́ ṣe wèrè fún ẹni. Dùnà ṣé mi ò sọ̀rọ̀ tó ju ẹnu mi lọ sí mọ́mì. O ò sọ̀rọ̀ tó ju ẹnu ẹ lọ o sọ̀rọ̀ tó ju ọjọ́ orí ẹ lọ tó ju èjì tó ga ju ẹ lọ tó ju gbogbo àlámọ̀rí ẹ lọ. Remembering that now I'm embarrassed and even angry. mo sọ̀rọ̀ sí Túnjí náà àbí. Angry. Tèmi ti bá mi o tèmi ti bá mi o
ìdè ṣẹjọ́ mi o mo mọ lọ́wọ́ ọmọ tí yẹn ni mo gbọ́ tí mi ò bá ọmọ tí yẹn mi ò ní lè ṣe rere fún ẹ ọmọ pé mi ò lè gbé náà wojú ẹ ọtí yẹn ló jẹ́ kí n gbé náà wojú ẹ náà ti bá bí o fóònù mi dà kí n pe mọ́ mi o fóònù mi dà kí n pe kókó mẹ́sẹ̀jì wọn èyí bá mi. Mọ́mì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì mi ọmọdé ló ń ṣe mí láàrin mi àtọkọ mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mọ́mì ẹ má bínú sí mi ẹ ṣáàjọ ẹ dáríjì mi ẹ wò mọ́mì orí ìkúnlẹ̀ ni mo wà yìí ṣẹ́rí orí ìkúnlẹ̀ mo wà. ẹ má jẹ́ ẹ má jẹ́ kí n dìde ẹ jẹ́ kí n wà báyìí mọ́mì ẹ jọ̀ọ́. ṣe bẹ́ẹ̀ ni mo ní kò dìde ńlẹ̀. bó ti jọ wa. ọkọ ọkọ tẹ̀mí sọ láti gbọ́ tí àtọ̀pẹ̀ tẹ bá ní ọ̀rọ̀ ó mọ ọkọ máa ń ṣàtúnṣe láàrin yìí. bẹ́ẹ̀ ni mà. àmọ́ bàbá tó ní yẹn abẹ́ ò bẹ́ẹ̀ jẹ́ kó bẹ́ẹ̀ tó yẹ ó ń balẹ̀ ẹ̀ jẹ́ fún ẹni. ọkọ bá bí ìyàbá bẹ́ẹ̀ ti bí ẹ náà ìwọ́n ní ẹbí túnrẹ̀ ṣe ọkọ náà dáńtà tí àwọn akẹ́kọ̀ọ́ gbẹ́kọ̀ọ́ kò rè gbèrè gẹ́gẹ́rún àárọ̀ ayé ìjọ òun ni bí ọkọ̀ kò rè jìrì ẹgbẹgbẹ̀rún àárọ̀ láyé ẹ̀sìn tó bá ń gbọ́ gbẹgbẹgbẹ má jẹ́ kó gbé sẹ́yìn ìkùlé ẹ̀ ni ìmọ̀ràn tẹ́mi máa bẹ̀ ni wípé Ọlọ́run ní ṣe nídìí ẹrù ẹ. àmín mà. ní sùúrù pẹ̀lú ọkọ ẹ kó dẹ̀ fọ́ bó ṣe é. mo ti gbọ́ mà. ó ti yẹ ẹ̀sìn. mo ti gbọ́ mà. ilé ọkọ mi ni lóòótọ́ tí a bá sọ ipá ìwé lẹ́yìn kí ló ń pè nígbéyàwó á máa dùn á tún máa dùn lẹ́lẹ́ǹkejì lásìkò tó bá tún dùn tí gbọ́ngbọ́n bá tún sí bá dé sùúrù lèèyàn máa fi tòkó. ẹ ṣe gan ni mà. ọgbọ́n bàbá tó ajẹ́yà yìí náà ká lò nìyẹn ká ti pẹ́ńlé àwọn bàbá yìí kí wọ́n lóde tí wọ́n lè lo orú ọgbọ́n yẹn ìwọ́n wọ ẹ̀gbọ́n ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ pápọ̀ oníbùdókòó ó wọ́n bùdókòó rẹ̀ fún ẹ ó dẹ̀ fẹ́ kọ́kọ́ ẹ balẹ̀ èso níyà ẹ lò àjẹkílù ẹ̀ tún ṣẹlẹ̀ mú ó ti ṣàforíjì fún ẹ. ẹ ṣe gan ni àmín mà ẹ ṣe gan ni mọ́mì. mo ti gbọ́ mà. ọ̀rẹ́ mi sọ pé kí ló pẹ́ pẹ̀lú ọ̀rẹ́ sọ pé àwọn ìyá wọn lẹ́tẹ̀pẹ̀ kan ní ìtàn gbà lé wọn kì í tí wọ́n rí lọ. àwọn gbàdúrà káwọn rí orí ọ̀fẹ́ tí wọ́n rí yẹn wọn ò rí gbà kí wọ́n lè lọ́ máa ṣe wọ́n máa dọ́gba yìí lèke láti dálé ti ẹrú. ẹ tó bá wá lọ́pọ̀lọ́ mi ò ní jẹ́ kó dálé òru fún un. ẹ ṣe mà. ẹ ṣe mà. mo ti gbọ́ mà. nígbà tó ti mú ẹ wálé pé náà nífẹ̀ẹ́ orí pé mi ò lè gé ti relationship yìí wọ́n sí náà ni. bẹ́ẹ̀ ni. wọ́n lé tó wọn wá ti mo máa sọ fún ọ̀rẹ́ sọ pé àwọn ọ̀rẹ́ mi lọ́rẹ́ kan wà níbí kan ni ọmọ ẹ lọ̀rẹ́ ẹ ọkọ ẹ lọ̀rẹ́ ẹ ìwọ la ọ̀rẹ́ ara ẹ ó ti gbọ́ tí mo sọ fún ẹ. mo ti gbọ́ mà. yes ma. àmín. àmín. yes ma. yes àmín ma. yes ma ẹ ṣe gan ni ma. máa jíṣẹ́ fún. Amen. Are you too, ma? Bye, ma. ló ń ṣe tó ń jarun pa láìsùn. ṣé bó ṣe máa dákẹ́ nìyẹn tó ní sanwó àbí tí àwa ń bá lọ báyìí báwo ni ìfìyín ṣe máa gbà búrú.
Sorry. Sorry too. Naughty girl. Naughty mama. I'm a feel you are alone. I've missed you. Miss you too. Tó bá jẹ́ bí ọ̀fun ṣe fẹ́ tó ni wọ́n nìkan máa bòkèlè ni onígẹ̀gẹ̀ àmìgbà tàwòtàwò ìsìbí ṣe wà ẹ́ ká ní bí ara mi ti ṣe kún tó mi ti ṣe mísẹ̀ ni mo ṣe bò ẹ́ ni o lè kán lé ni but you know what I'll try and control myself. Adojuru sàn tó dojuru sàn tọ́lọ́rọ̀ ni ó dá o. Àníṣe tọ́lọ́rọ̀ ni ó dá o. Tọ́lọ́rọ̀ ni ó dá o. Abánidá kì í báni débẹ̀ o. Ìrànlọ́wọ́ dorí ẹja mú. Òmùgọ́dìrú ẹ̀ mú. Zero ara rẹ̀ pa. Zero ara rẹ̀ pa. Ẹni àfọ̀rọ̀lọ̀ tó ní tó ń gbàjẹ́. Kí ni kọ́ lọ́rọ̀ ó ṣe? Ogun jàlú ẹni àpò nílùú. Kàmí àjò bẹ́kún ẹni jọ́re orí aya tó kù. Àtúnṣe ni ẹ ṣe o. Àtúnṣe ni ẹ ṣe. Ẹ jẹ́ a ṣe bó ti tọ́.